mo mọ̀ọ́mọ̀ jẹ́ kí orí òun ó pẹ́ díẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó tẹ́lẹ̀ kó tó di wípé ojú òpó ṣe ségesège bí nǹkan oṣù oníjẹkújẹ kẹ́lẹ́ láǹfààní láti tún darapọ̀ mọ́ wa lójú òpó eléyìí níbi tá a ti padà dé. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa, ẹ má gbàgbé pé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa náà ni pé ẹ túbọ̀ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò láǹfààní láti dára tí ìmọ̀ nípa ìtàn yìí káwọn náà lè láǹfààní láti darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ tó rẹ́ni tó bá lọ báyìí ló bá kú. Ẹ rí pé lọ́sẹ̀ tó kọjá káàdì ìpè oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà láǹfààní láti fún àwọn tó jẹ ìbéèrè, bó tiẹ̀ ṣe pé ìyá wa Grace Adé sọ pé tí wọ́n jẹ ìbéèrè gan wọn tí ì fi òǹkà ìpè wọn ránṣẹ́ títí di àsìkò yìí. Síbẹ̀ ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ tiwa wípé wọ́n jẹ káàdì ìpè. Àmọ́ lẹ́yìn ètò níjẹjọ gẹ́gẹ́ bí a ṣe kéde, ó láyé ẹ̀gbọ́n mi pàtàkì táwọn náà tún wá jẹ́ olólùfẹ́ èdè Yorùbá tí wọn ò dájò gbàgbé ilé, eyín òun wà làgbà Òjó Adékúnlé Olúwatúnmiṣe, làwọn náà tún wá nawọ́ sí wa láti fún ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ẹ mọ yèdè abínibí wa tẹ́ ẹ mọ̀ ní tẹ́ ẹ ń fèsì sí àwọn ọ̀kan òjọ̀kan ètò wa láǹfààní láti jẹ ẹ̀bùn káàdì ìpè tí ó tó lò dáadáa. Olójá tún káàdì ìpè ó sí 1000 náírà lónìí lágbára Ọlọ́run èèyàn 12 fún tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bí a ṣe ṣe nu. Nítorí náà ṣe ládùúrà wípé omi òkun yìí tán o, bẹ́ẹ̀ làbùbù tán lómi ọ̀sà, iná ò ní tán lọ́wọ́ yín láṣẹ Elédùmarè, ọ̀daràn rere ò ní dá yín, bẹ́ẹ̀ lè ṣe lọ sájò láyọ̀ náà lẹ́ padà dé tẹ́kẹ̀rí òkòdélé láṣẹ Elédùmarè. Ẹ ṣeun adúpẹ́ púpọ̀ alàgbà Adékúnlé Òjó Olúwatúnmiṣe fún ẹ̀bùn káàdì ìpele tí ẹ fún wa láti fi fún àwọn olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tí wọ́n bá ń dáwọ́ àwọn ọ̀kan òjọ̀kan ìbéèrè wa lórí àwọn ètò tí à ń ṣe láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀. Bá a ṣe ń gbọ́ orí ẹ má jẹ́ á gbọ́ lásán, kó ní kálukú wa náà níbi gbogbo tá a láǹfààní láti wà níbi iṣẹ́, nínú ẹbí, láàrin ọ̀rẹ́, ká yan ìwà rere láàyò, torí ìwà rere báyìí ò lẹ̀ṣọ́ èèyàn. Ṣé ẹ gbàgbé pé ìtẹ́dòwe tá a gbé yẹ̀wò lọ́sẹ̀ tó kọjá nù, ẹ mọ́kànjá máa gbọ́ lásán. Ìwà rere báyìí onídàbòbò ni nípa mímọdí ààbò yìí ní ká tọwọ́ tá ìfi sábà tí ìfi tètè bá ní láṣẹ Elédùmarè. Ipá ọ̀tá ò ní ká wa tó wọ́wọ́ ọmọdé ká jí ó sè, ipá ọ̀tá ò ní ká wa láṣẹ Elédùmarè. Lónìí ẹja lọ sínú ìtàn tí a fẹ́ gbé yẹ̀wò. Ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lórí ètò ìtàndòwe, èmi á sọ ìtàn, ẹ̀yin á wá sọ òwe tí a lè yọ láti inú ìtàn náà. Ká tó wá máa lọ ní ètò láàrin ìṣẹ́jú díẹ̀ tí a lò ọ̀hún, ẹ jẹ́ kí n fi àǹfààní yìí kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí. Alàgbà Àjàyí Adéyínká àyànfẹ́ Jésù, ẹ ṣeun púpọ̀ o. Alàgbà Adékúnlé Òjó, ẹ ṣeun púpọ̀ fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Lẹ́ẹ̀kan sí ẹ sì ṣeun fún bí ẹ ṣe nawọ́ sí wa láti ṣe kóríyá fún àwọn olólùfẹ́ wa lórí ètò. Alàgbà Síbọ́ì Mr. Bash, ó kọ yìí ní agbára àfi bí ẹni fẹ́ yọni léyìí, ẹ ṣeun púpọ̀ o. Ẹni akú iṣẹ́ ọpọlọ, ẹ ṣeun ọlọ́ba mi òkè ló tó kí èèyàn gbìyànjú ni. Alàgbà Fáládé Káyọ̀dé Kúnlé, ẹ kú ètò, Ọlọ́run yóò máa fún yín ṣe o, àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun amọ̀yì yín lọ́pọ̀lọpọ̀. Adébíyẹyìn má ṣì í gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àgbà ọ̀lẹ ni Yorùbá ń pe irú wọn.
ìtàn tí a fẹ́ gbé yẹ̀wò lálẹ́ yìí kò lọ báyìí. Láyé àtijọ́ ní ìlú kan, ìlú olókìkí ni ní ìgbà náà. Wọ́n á máa pe ìlú ọ̀hún nílùú ẹ̀yìn làárò bí oko ajá ọdẹ kan. Àmẹ́lẹ̀ ìṣàjá ọdẹ o, orúkọ ìlú ni. Ṣé ẹ wá rí nílùú yìí? Ẹ mọ̀ pé láyé àtijọ́ ogun jíjà là á fi máa kíkanjú. Ìlú tó bá lè kógun ja ìlú kejì, irú àwọn ìlú yìí ni àwọn ìlú táwọn èèyàn máa bẹ̀rù, torí wípé wọn ò ní lè ṣèwọ̀sí sí wọn, wọn ò ní lè máa kùfìrì máa ṣe bí wọ́n ṣe fẹ́, torí ìbẹ̀rù àwọn akọni tí ń bẹ nínú ìlú kò ní jẹ́ kí wọ́n lè ṣe wọ́n níṣekúṣe. Àmọ́ bàbá wa sọ wípé akọni ń bẹ nínú ìlú, kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá. Bákọni bá lè ṣe lè wù kó pọ̀ tó, ṣé ẹ mọ̀ wípé àlàfo ìjúwe jùmí jù ọ́, èyí ò ní wípé àlàfo bí wọ́n ṣe jura wọn lọ kò lè mọ́ wà. Bí èèyàn mẹ́ta bá ń rájò, bíbí ọ̀hún ó bá yá, ẹ mọ̀ oníkálukú ó mọ ibi tí ó tó, wọ́n mọ irọ́ rẹ̀ wọn, wọ́n mọ ẹni tí ó jù wọ́n lọ, àwọn náà ó sì lè sọ wípé àwọn ẹni báyìí o, àwọn èèyàn ò jù mí lọ. Láàrin àwọn jagunjagun tí wọ́n wà nílùú ẹ̀yìn làárò yìí, ẹni tó jẹ́ olórí ogun wọn tí gbogbo èèyàn mọ̀ wípé páyà kan ò sí Ọlọ́run ni kó mọ́ṣẹ́ rù bà wá, ó lọ̀rọ̀ ọkùnrin balógun wọn yìí. Òun náà ni balógun ìlú, torí ń gbà wọ́n gbé wọn wò, ṣe mọ̀ pé tá a bá mú sàkò tó tá a mú sàkò sí ìsàkúsà lókù ńlẹ̀. Wọ́n gbé gbogbo àwọn tí wọ́n jẹ́ jagunjagun ìlú yìí, wọ́n gbé wọn yẹ̀wò, wọ́n gbọ̀n wọ́n lẹ́bẹ́lẹ́bẹ́, wọ́n jọ̀ wọ́n lúlú bí ẹni fẹ́ gbádùn àmàlà. Ṣé mọ̀ pé ẹni bá fẹ́ gbádùn àmàlà yóò jọ èlùbọ́ dáadáa tí òfin ní sí ìta kankan ń bẹ̀. Ẹ má bínú, mo kúndùn àmàlà ni. Wọ́n wá jọ̀ wọ́n gbé wọn sórí òṣùwọ̀n. Ẹni tí wọ́n rí wípé òṣùwọ̀n ti ẹ̀ kún dáadáa, òun ni wọ́n fi jẹ balógun. Ṣé ẹ sì mọ̀ pé àwọn àbábọ̀ bọ̀ wọ́n ní báwọn ò bá kájú ìlú yíya ní ọ̀ya, balógun yìí kájú ẹ̀. Ó ní ògùn débi tí èèyàn lè sọ wípé sàmọ́ sáńgúdù rẹ̀. Lẹ́yìn rẹ̀ ẹni tó wà ní ipò igbákejì rẹ̀, òun náà lóògùn, àmọ́ ti balógun ju tiẹ̀ lọ. Fọgbọ́n jagun là á pè é. Fọgbọ́n jagun yìí, òun náà máa lọ ojú ogun, wọ́n jọ máa lọ ni. Nígbà míì gan, bógun bá pé méjì lọ́wọ́ wọn lásìkò kan náà, balógun ó ṣíwájú ogun kan, fọgbọ́n jagun náà ó ṣíwájú ogun míì ni. Wọ́n sì pín àwọn ọmọ ogun yòókù náà sí ọ̀wọ́ méjì láti lọ ja àwọn ogun yìí. Nígbà tó wá tó àsìkò kan, àwọn ìlú bíi mẹ́ta ni wọ́n kojú ogun yìí, ni wọ́n gbé ṣígun. Ẹmọ tó bá ní wọ́n ṣígun, èyí ò ní wípé àwọn ni wọ́n gbéra ogun tí wọ́n wá fi ogun jà wọ́n nílùú ẹ̀yìn làárò. Wọ́n ti fi tó wọn létí, ìkéde ti wà pé wọ́n ti pàrokò ránṣẹ́, wọ́n ti pàrokò kéde wípé àwọn ń gbógun bọ̀ o. Nítorí náà ogun ọ̀hún ò bá wọn ará ẹ̀yìn làárò náà, kò bá wọn lẹ́jà fùrú, kò bá wọn lójijì, wọ́n ti múra lẹ̀. Ogun ọ̀hún tún wá bọ́ sí àsìkò tí ọwọ́ dilẹ̀, kò sí wípé ogun pé méjì tí fọgbọ́n jagun àti balógun ó mọ̀ pín. Nítorí náà balógun fúnra ara rẹ̀ ló léwájú ogun. Ogun ọ̀hún gbóná janjan, wọ́n sá ń jà lọ ọ̀tún, wọ́n ń jà lọ òsì, wọ́n jà torí omi, wọ́n jà tinú igbó, wọ́n jà tinú ilẹ̀. Ogun ọ̀hún gbóná janjan. Nígbà wọn pàrokò ránṣẹ́, ẹ̀jẹ̀ ìfẹ́lẹ́ ìkún. Ìlú mẹ́ta ni wọ́n fi síbẹ̀ wípé wọ́n kógun bọ̀ wá jà wọ́n ẹ̀yìn làárò. Àmọ́ nígbà tí wọ́n dé àlàbí wọ́n ti fẹ́ jagun, torí àwọn ará ẹ̀yìn làárò náà ò fẹ́ kí wọ́n kógun wá bá wọn nínú ìlú. Ṣé ẹ mọ̀ wípé bógun bá fi lè wọ̀lú, ìlú ọ̀hún àmọ́ tú ni. Òun ló fi jẹ́ wípé láyé àtijọ́ àwọn àgbà jagunjagun
bí wọ́n bá ti gbúròó ogun wọ́n ó tètè lọ sẹ́nu bodè ìlú wọ́n ó kojú wọn látẹnu bodè tí òfin ní di wípé ogun ó wọ̀lú torí gbógun bá ti wọ̀lú ogun ń sọ̀lú dá oró ni. nítorí náà gbà tí àwọn jagunjagun ẹ̀yìn láàrò tí wọ́n dẹ́yìn odi níbi tí wọ́n ti kojú àwọn tí wọ́n wá bá wọn jagun ni wọ́n rí àwọn ọmọ ogun bàbí. ọ̀rọ̀ yìí bọ́rọ̀ mi agbanilójú ojú létí ojúgun ṣẹ̀gẹ̀. ìlú mẹ́ta àwọn ìlú kéréje mẹ́ta la fọkàn sí pa afẹ́ bá jagun. ó ṣe wá di tí ìlú pọ̀ tó báyìí. fọgbọ́n jagun ní kí balógun ó jáwọ́ ní sùúrù kọ́wọ́ jáwọ́ tí ìsáré lọ bá wọn káwọn ọ̀rá dúró sí ẹnubodè ìlú àwọn táwọn wà yìí káwọn wá ṣètò káwọn ọmọ ogun kan padà lọ ìlú kí wọ́n lọ sójúbọ òòṣà àtẹ̀lúdó kí wọ́n tún ètùtù ṣe kí wọ́n á gbé igbá tí ń bẹ kí wọ́n wá gbé ìkòkò tí ń bẹ lójúbọ òòṣà àtẹ̀lúdó èyí ti ìlú ẹ̀yìn láàrò kí wọ́n á gbé omi inú ìkòkò yìí wá kí wọ́n èèwọ̀n lẹ̀ kí wọ́n tún ṣàwọn nǹkan kan àtàwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan. tó gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ balógun ní kéènì a ti lọ́jú ogun tó ju àwọn eléyìí lọ bí ẹ pọ́gún bí ẹ pọ́gbọ̀n àwa aláàrẹ̀yìn wọn fọgbọ́n jagun ní aláàrí rẹ́yìn wọn abáwọn tá à ń wò yìí ní ìbú tá a ti ń wò wọ́n yìí wọ́n pọ̀ tá a bá wá fẹ́ rí wọn lóòrò tán ṣe mọ̀ wípé ó ní láti jẹ́ pé níṣìíníṣìí ni wọ́n ń bọ̀ ni balógun ní bẹ́rù bá ń ba fọgbọ́n jagun ní kí fọgbọ́n jagun ó rí ogun eléyìí àwọn ó dà lọ́bẹ̀ ni bó bá ṣe wà yìí ẹni ó bá ní kí làáṣe hàn bẹ́ẹ̀rẹ̀ bá fi ní pé kí àwọn ọ̀dànù ni bí wọ́n ṣe dé ilé àwọn ó ṣe kojú wọn ṣe é sì mọ̀ wípé àṣà Yorùbá ayé ló da yí ọ̀làjú tọmọdé ń gbọ́ àgbà lẹ́nu gẹ́gẹ́ bó ṣe wà nínú àṣà Yorùbá ìtí àgbà bá ti fẹ́ tágbà bá ti tẹnu mọ́ òun náà lọmọdé ó gbà bẹ́ẹ̀ nítorí ìdí èyí fọgbọ́n jagun ní láti sí mẹ́dọ̀ ọ̀gá síwájú balógun síwájú àwọn ọmọ ogun náà tẹ̀lé àmọ́ fọgbọ́n jagun wá ṣe nǹkan kan ó nígbà tí balógun ti ní bòun ṣe fẹ́ rèé kó jẹ́ kóun dúró sẹ́nu odi ìlú láti lè ṣààbò fáwọn èèyàn tí ń bẹ nílùú òun ó sì máa fi ọgbọ́n bá wọn fọkàn bá wọn lọ balógun bá ló dáa bẹ́ẹ̀ wọ́n bá ṣí ó di fúré eré burúkú ni balógun sábọ́ sí àárín àwọn ọmọ ogun tí wọ́n gbẹ́jà wá bá ó sì ṣe bí akọni nítòótọ́ bó ṣe wú àbí ogun kíjà ó kọ́kọ́ pa ogun lọ lápá bí ó pa ọgbọ̀n lọ lápá bí ẹ̀sìn mọ̀ye tó jẹ́ báwọn láàrin ipò wọbẹ̀ lásán ó ti kọ́kọ́ pa 50 èèyàn padà pa 50 ọmọ ogun nínú àwọn tí wọ́n wá kógun jà wọ́n níbi títí tó tún ti ní kó wò ó sún ọwọ́ lẹ́ẹ̀kejì wọ́n bò bí eṣú ni wọ́n bò ó bí eṣú àti wípé bí títí bọ̀ ṣé ẹ mọ̀ wípé ó ní agbára yìí gẹ́gẹ́ bí mo ṣe júwe rẹ̀ báwọn àgbà sì ṣe júwe rẹ̀ nu wọ́n ló ní agbára débi èèyàn ní í dé ó lóògùn kọjá ẹni ó yẹ kó gun ogun mọ́lẹ̀ wọ́n ṣàbò ó bí wọ́n ṣe bò náà ní wọ́n wọn bí wọ́n ṣe ń bò ní wọ́n wọn àmọ́ nígbà tó dé àárín kan wọ́n da ẹ̀rọ rẹ̀ ṣe mọ̀ wípé kò sí téèyàn ṣe lára tí ilé èèwọ̀ wọ́n dé èèwọ̀ kan nú agbára rẹ̀ wọ́n dé èèwọ̀ sí lára ara wá dẹ̀ ẹ́ bí ìgbà tó gúlù túbọ̀ nú omi
Balógun títí wá ń pagún títí ń pọgbọ̀n títí ń pẹgbẹ̀rún títí ń pẹgbàrún ó wá di ẹni tí wò bọ̀ bí àgùntàn àbà yẹ́gẹ̀ wo bọ̀ ṣẹ́jú méjì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sábí ẹni kun ẹran níbi wọ́n ti ń pẹran bí Balógun ṣe lọlẹ̀ nù kí leléyìí inú bí àwọn ọmọ ogun ẹ̀yìn làárò àwọn kọ̀ọ̀kan sá padà láti wá fi àbọ̀ jẹ́ fọgbọ́n jagun wípé Balógun ti bógun lọ o wọ́n ní àwọn ti ja ogun tó pọ̀ ju eléyìí lọ Balógun ò bógun lọ kí wá ló ṣẹlẹ̀ kí ló fà á fọgbọ́n jagun padà lọlé àwọn ọmọ ogun sì ń jagun tiẹ̀ àwọn ọmọ ogun wá wẹ̀yìn láàrin kan wọn àbí fọgbọ́n jagun mọ́ wọ́n sì mọ̀ wípé kò kú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan nù wọ́n bẹ̀rẹ̀ sí ní fapá jánu pé wọ́n ọ̀gá burúkú wo làwọn níyì àwọn báwọn bá bọ́lọ́bọ́ bí bá fi lè yọ àwọn táwọn wá wí délé àwọn ó sọ fún kábíyèsí wọn àgbọ́dọ̀ fi fọgbọ́n jagun jẹ Balógun mi o ẹni tí Balógun kan kú tó yẹ kóun náà wá dúró síwájú ogun táwa gbúrò rẹ̀ táàtì ẹ̀ mọ́bi tó wà táàtì ẹ̀ mọ́bi tó lọ àbáwọn kan tí wọ́n mọ owó èèyàn tí fọgbọ́n jagun jẹ́ wọ́n ní fọgbọ́n jagun ò lè sáfógun àgbo ẹ̀ tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá ni àwọn kan nírọ́ ni fọgbọ́n jagun sá ni nígbà tó ti wá rí báyìí àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ogun àwọn náà dọ́gbọ́n wọn nẹ pápá bora ṣé ọmọ tó bá léèyàn nẹ pápá bora wọn dọ́gbọ́n sá kúrò lójú ogun àmọ́ àwọn díẹ̀ tí àwọn oníkálukú náà ṣáà ń gbìyànjú níwọ̀nba tí agbára rẹ̀ ká ogun ọ̀hún ò dúró ogun ìwọ̀n sì ń gbóná janjanjan wọ́n sì ń ja ogun yìí lọ ni ẹgbẹ́ ogun yìí wá tó bí ọjọ́ kìíní lọ wọn àgbúrò fọgbọ́n jagun ọjọ́ kejì lọ wọn àgbúrò fọgbọ́n jagun tó yẹ kó wá rọ́pò Balógun tó bógun lọ ìgbà náà ló wá di wípé àwọn kan náà ń rò pé ó dàbí pọ́lọ́gbẹ́ni yìí ti fọgbọ́n sí bí ó kọ rẹ̀ ó ti sá o àwọn kan torí wípé sáyìí wọn láwọn náà ò jagun mọ́ àbáwọn kan sọ wípé bí ó bá mẹ́mí àwọn lọ ni ó mẹ́mí àwọn lọ ogun eléyìí táwọn ti wà yìí àwọn ó já débi tó láàmì àwọn ò ní í gbà kógun yìí ò wọnú ìlú torí bí àwọn bá fi lè sọ wípé torí pé àwọn ò rí fọgbọ́n jagun táwọn bá fi lè ní káwọn ò sá omi ó padà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àwọn làwọn lè sá ìyàwó àwọn bẹ́ẹ̀lì àwọn ọmọ àwọn bẹ́ẹ̀lì ẹbí àwọn bẹ́ẹ̀lì ẹ̀gbọ́n àwọn bẹ́ẹ̀lì àbúrò àwọn bẹ́ẹ̀lì àwọn lẹ́bí àwọn láyá láàrin ìlú báwọn bá torí ti fọgbọ́n jagun táwọn ò gbúrò ẹ̀ mọ́ táwọn náà sá ogun ó wọlé tọ àwọn nítorí náà àwọn ò mọ jagun yìí lọ àwọn ò mọ bá ogun yìí lọ wọ́n ṣà ń jà wọ́n ń jà ọjọ́ kẹrin lọ wọn gbúrò fọgbọ́n jagun ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ọjọ́ kẹjọ àwọn ọmọ ogun ti sùn àtìgún kìíní àtìgún kejì lẹ̀mí ti lọ lẹ̀mí ti bọ́ àmọ́ gbò wá di bí ijọ́ kẹjọ tí Balógun ti mírí tí Balógun ti bógun lọ ni wọ́n kàn rí wípé ìjì burúkú kan bẹ̀rẹ̀ sí ní jà láàrin àwọn ọmọ ogun alátakò kò yé wọn ìjì ọ̀hún bí àwọn ogun Fẹ̀yàyẹ̀ Ìlárò àtọmọ ogun alátakò kan bá ti jọ ń dún tí wọ́n ti jọ ń dúra wọn kàtàkàtà bí ìjì ọ̀hún bá ti gbà mí wọn kọjá báyìí ó lè bẹ́ ọmọ ogun alátakò ó lè bẹ́ sí méjì fẹ́ù ó lè bẹ́ sí mẹ́ta fẹ́ù ó wá jẹ́ kàyéfì fún àwọn ọmọ ogun ẹ̀yìn Ìlárò pé ìjì ló mọ̀ tún kù tí ń bá wọn jagun tówó ti hàn sí wọn wípé bí wọ́n bá ti gbúrò òjì ẹ̀mí bíi mẹ́ta ni ó lọ sí ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì lọ kò sí ọmọ ogun ẹ̀yìn Ìlárò kankan tí ń kú ògédé àwọn ọmọ ogun alátakò ni ó wá wò pé
ó dàbí pé nǹkan kan ń ṣẹlẹ̀ pẹ̀lú Ìgì. Àwọn alátakò náà ti wá fura, àmọ́ ṣé ẹ mọ̀ pa afẹ́fẹ́ ni ẹnìkan yìí sì má fẹ́fẹ́. Bí wọ́n bá ti wá ń jagun lọ àwọn náà mọ̀ sọ, bí wọ́n bá ti gbúròó pa fẹ́fẹ́fẹ́fẹ́ tí wọ́n sá. Báyìí ṣáà ni Ìgì ló ṣẹ̀ṣẹ̀ pa àwọn ọmọ ogun alátakò tán. Pípa tó pa wọ́n tán tí Ìgì ọ̀hún òjì báyìí fírí àbí wì ló bá yíra padà ló dọkùnrin takuntakun, ó ti fọgbọ́n jagun. Àwọn ọmọ ogun káàkiri gbé ní lóògùn ọ̀fẹ́ o. Ṣé ẹ mọ̀ pé lóògùn ọ̀fẹ́ là á kí jagunjagun nílẹ̀ Yorùbá? Lóògùn ọ̀fẹ́ là á kákọ ni. Wọ́n wá ń ṣe lóògùn ọ̀fẹ́ o, inú wọn dùn, ara wọn yá gágá pé ẹni táwọn ògbúrò fọjọ́ mẹ́gbà wọ́n ti rò pé bóyá fọgbọ́n jagun ti yá wọn lẹ̀ ni. Àwọn ò mọ̀ wípé àgbo rẹ̀ tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá ni. Fọgbọ́n jagun wá wò wọ́n, ó ní kì í ṣe gbogbo ogun là á sáré jà. Àwọn ogun kan wà tó jẹ́ wípé bọ́ ọ bá ti rí i pé ọmọ ibi tí o fẹ́ mọ ibi tó gun ọ̀hún ti bẹ̀rẹ̀, o fẹ́ mẹni tó ṣílẹ̀kùn fógun ọ̀hún láti wọlé tọ̀ ọ́ wá, èèyàn tàdí mẹ́yìn tí túnra mú jàkúrò ogun bẹ́ẹ̀ ni. Ó nígbà tóun ti wá rí i pé ogun eléyìí tó lè wò tuntun tó lè pẹni tóun wò ní baba, tó lè pẹni tóun wò láṣíwájú, òun náà ò gbọ́dọ̀ kú gìrì wọnú ogun ọ̀hún kó mọ̀ bá wá di wípé ọ̀ká pa bàbá òjò lápẹ̀gbọ́n, ọmọ tún wá ń dẹ ta ejò. Ṣé ẹ mọ̀ wípé bọ́mọ ò bá bá tàn yóò bá wí gbọ́? Kó mọ̀ bá wá di wípé ọ̀nà tí Balógun gbà kú lòun náà ó gbà kú, ló jẹ́ kóun ó padà sẹ́yìn tóun fi túra mú. Ìtúra mú òun sì rèé ní tẹ̀rí. Inú gbogbo àwọn ọmọ ogun wá dùn, wọ́n wá gbé ní kọ́ńkọ́ lọ́rùn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin padà sílùú. Àwọn bá àwọn jẹ́ àwọn jíṣẹ́gun, àwọn rẹ́yìn òdì, ogun ti ṣẹ́, fọgbọ́n jagun ti ṣẹ́gun, àwọn ti bọ́. Wọ́n ṣà ń kọ oríṣiríṣi orin láti fi kan sára sí fọgbọ́n jagun tí ò lágbára lára púpọ̀ jù àwọn tó fọgbọ́n kún. Gbogbo wọn ṣèdárò Balógun tó já kíkanjú, àmọ́ tó fìwà ń wára àti ìfọkànsí wípé mo ní kinní mo ní nì, tó fi di wípé òwe bíi àgbáre. Ìtàn tá a sọ òwe tó jẹ mọ́ lòdì òjò báyìí lọ. Nínú ìtàn tí mo sọ tán yìí, òwe Yorùbá wo la lè fàyọ tàbí kí n sọ wípé tó dá lé lórí? Yàtọ̀ sí àwọn òwe tẹ́mi ti lò nínú ìtàn àgbékalẹ̀ ìtàn ní o, ẹ̀yin náà wò ó, òwe Yorùbá wo òní ìtàn yìí jẹ mọ́ láàrin ìṣẹ́jú díẹ̀. Káàdì pé ẹlẹ́gbẹ̀rún kan náírà òun ló wà fún ẹni tí ó bá pè wọlé. Nọ́mbà tí ẹ sì pè sí náà ní 081 5303 9148 081 5303 9148. Ìtàn tá a sọ yìí, òwe Yorùbá wo la lè mú tó jẹ mọ́? Ẹ pè wọlé láti dáhùn ètò fún ti àṣálẹ́ yìí. Ọmọ ìyáálé ló kọ́ wọlé dé. Ló bá bẹ̀rẹ̀ sí oúnjẹ kálé. Àjàrò ilé kò rẹ́dẹ́rẹ́dẹ́. Bẹ́ẹ̀ lọmọ ìyáálé lọ gbé. Ọmọ jíjẹ tó lọmọ bá kú. Bẹ́ẹ̀ lọmọ ìyàwó wọlé dé. Àjàrò tó kún fún báláwú. Bẹ́ẹ̀ lọmọ ìyàwó lọ gbé. Ọmọ jẹ́ tó lọmọ ń gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ ni
ìyàwó wọlé dé. Bẹ́ẹ̀ ni ìyáálé wọlé dé. ẹ jẹ́ ń fi àsìkò yìí kí gbogbo èyí tí ẹ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní. Alàgbà Adékúnlé Òjó sọ wípé èdè Yorùbá kò ní tí àṣẹ kò ní sábẹ́ ni kò ní dìbàjẹ́. Ẹ kú iṣẹ́ o, ẹ ṣeun púpọ̀ ẹ̀gbọ́n mi pàtàkì. Alàgbà Ríyọ̀ Àkànní Dáúdà, ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. ẹ jẹ́ ó lè dún òkè ká lè mọ bí wọ́n bá ti pè wọlé. Ìtàn tí a gbé yẹ̀wò yìí, òwe Yorùbá wo la lè yọ nínú ẹ̀? Alàgbà Abdul Jelil Abiodun, ẹ ṣeun púpọ̀ o fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní. Adéwálé Òjó Oyèdélé, ẹ ṣeun púpọ̀ o àbúrò mi àtàtà. Ẹniọlá Ìṣọ̀lá, ikú ló pin ẹ̀dá, ikú náà ló pin gbogbo ń tẹ̀dá ń ṣe. Ẹ ṣeun púpọ̀ bàbá wa, a máa rí yín bá o. Èmi ti gbé tàn kalẹ̀ báyìí. Ó yá ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ẹ mọ òwe àti àṣà Yorùbá, tí ẹ mọ ìtàn, tí ẹ lóye òwe dáadáa tá a lè yọ nínú ìtàn tí mo ti àgbéyẹ̀wò lálẹ́ yìí. Ẹ pè wọlé láti sọ òwe tó yọ nínú ìtàn yìí, kí ẹ sì gba ẹ̀bùn káàdì ìpè láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi pàtàkì Alàgbà Òjó Adékúnlé. Bẹ́ẹ̀ ni ìbálé wọlé dé. Ìyáálé bá ká wọlé rí. Ló bá bẹ̀rẹ̀ sí í sunkún. Bọ́lá ṣe ní ṣe rẹ̀ ó máa ṣe. Ọṣẹ ní ṣe rẹ̀ ó máa ṣe. Ọkùn ìgbà tó ń gbìn sí ilẹ̀ o. Ọmọ òun ló padà wá fújẹ́. Kí a wo odò láyé Àrẹ̀mú. Alàgbà Matthew Kọ́ládé Ọláníyan, ẹ ṣeun o, ọba àbí òkè ní kákí Olódùmarè ló lọ́pọlọ tẹ̀dá ń lò. Bórí nǹkan ò bá tí ìgbà náà lèèyàn lè dá kékelúke. Àdúrà táwọn ọgbà náà ní kó ní nǹkan ó mọ̀ ìtí ìgbà. Ẹ ṣeun púpọ̀ àmọ́ yìnyín. Ẹ̀rù ayé yìí lè gbà mí kíkọ̀. Ọmọ èèyàn ti gbẹ́ kìdógún láṣẹ. Mo ti ń retí kí àríwísí ó ti pọ̀ o. Bẹ́ẹ̀ yóò bá láǹfààní láti pè wọlé, ẹ lè kọ àríwísí yín sí abẹ́ ìlà àríwísí ìyẹn comment section. Nínú ìtàn tí a gbé yẹ̀wò lálẹ́ yìí, òwe Yorùbá wo ló jẹ mọ́? Ayé bínú kan wọ́n da kan sómi. Ẹ ṣeun Alàgbà Emmanuel Olúwọlé, ọba mi òkè ní ká kí o, ọba mi òkè ló tó kí, ọba mi òkè ló lọ́pọlọ, èèyàn ń gbìyànjú ni. Ẹ ṣeun púpọ̀. Mo ti ń retí àwọn ìdáhùn yín lórí ìbéèrè tó wà ń ta yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò bá ṣe máa ń ṣe láyé rí ọlọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò ìtọ́dòwe ni wípé èmi á pa ìtàn, ẹ̀yin á sì sọ òwe Yorùbá tó jẹ mọ́ ìtàn náà. Bẹ́yìn bá sì ti wá gbà á, ẹni tó bá ti gbà á òní ó láǹfààní láti jẹ ẹ̀bùn káàdì ìpè eléyìí tí bàbá wa Alàgbà Òjó Adékúnlé tí wọ́n fún wa fún tọ̀sẹ̀ yìí. Nítorí náà ó yá mọ̀ retí o, òwe Yorùbá wo ló jẹ mọ́ ìtàn tí a gbé yẹ̀wò? Ayé bínú yọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́. Ayé bínú ẹ̀dú ni a bá kéde ẹ̀dúkù kan. Ẹ̀dú ní lásán. Tẹ́nìkan ò gbọ́dọ̀ gbé. Òní ní ṣòkòtò. Tẹ́nìkan ò gbọ́dọ̀ bọ́. Aláàjẹ bó ṣoṣo tọ́jẹ́ bíbá ẹ̀dúkù kan. Ẹ̀dú mọ̀tòmọ́tò ní ṣe mo ló káyé. Ẹnìkan ọba kápẹ́ kàtá lòun ọ̀dọ́ lórí o. Kò sí èèyàn tọ́jẹ́ sọmọ ẹ̀ lólòsì. Láíláí. Àkámọ́ rẹ̀ yé. Èèyàn nù ọmọ ọlọ́mọ láyé ń pè lólòṣì, kò sẹ́ni tó jẹ́ sọmọ tiẹ̀ lólòṣì. Ó kù ìṣẹ́jú 3 péré lórí ètò fún tòní.
nítorí náà kò ní wù mí láti gbé káàdì lọ o. àti ṣe mo ti sọ ìtàn, ẹ sọ òwe Yorùbá tí a lè yọ nínú ìtàn tí a gbé kalẹ̀ láṣálẹ́ yìí. ẹ dákun ẹ má gbà yàn yìí sínú mi, ayé ọmọ ayé, èèyàn ọmọ èèyàn, èèyàn abìdíyàn yàn, ìgbà tí ayé bá ṣèyàn tán wà ní dárò gbọdún. Ayé ló ṣe obìnrin ló mọ́ olórin, olóyún sílé ayé, ìgbà tí ó bímọ ọ̀hún náà, ó bí apá kan èèyàn, ó bí apá kan ọ̀bọ, tálá àmọ́ pé wèrè tó sóńgù ló lè san, àkámọ́ rẹ̀ é jẹ́ bẹ́ẹ̀. Ayé yìí ṣòro, ayé yìí ṣòro. Akin alàgbà Akínníyì káàbọ̀ sí àárín wa lórí ètò ìsọdòwe fún tòní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìṣẹ́jú méjì péré ló kù fún mi lórí ètò táfi máa dágbére fúnra wa. A sì ti gbé káàdì ìpè ẹlẹ́gbẹ̀rún kan méjì wá. èyí ò ní wípé káàdì ìpè ẹlẹ́gbẹ̀rún méjì la fẹ́ á lónìí fún àwọn tí wọ́n bá láǹfààní láti gba ìbéèrè. èyí ò ní wípé òwe kan fún ẹgbẹ̀rún kan náírà ni. àmọ́ bí ò bá wá sẹ́ni tí ọgbà tí ìṣẹ́jú méjì ọ̀hún fi pé ajẹ́ wípọ̀ ṣẹ̀bọ̀kẹ́bọ̀jẹ láfi ṣe fútó nínú ìpàdé wa ó tún mọ́ di ọ̀sẹ̀ tí ń bọ̀. ọmọ èèyàn tí sọ gbọ́dọ̀ fún ayé tí ṣàgbè láládìrú. àkàmàrè jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá rí bí oníkálukú bá sọ̀rọ̀ tí wọ́n sì ń pòwe tí mo bá fọ́ lẹ́rọ̀ tí n ò bí nǹkan kan. ìgbésí ayé mi mo rò lọ́kàn rí bí òní ti dáa tó ọ̀la yóò dà jù bẹ́ẹ̀ lọ o. ẹ wá wo tòlótòló bí ti ń kọ́ máa di ẹ́rìn. iṣẹ́ ayé yìí náà ni o. ṣé èmi ọ̀rẹ́ mi ọ̀já èmi ọ̀rẹ́ mi ọ̀tá ọmọ aráyé burú dùníyàn yìí ṣòro. lọ̀rẹ́ bá rí mi lóde lọ̀rẹ́ bá yàn mí lódì o. ayé yìí máa lé o. ẹ̀yin èèyàn ẹbí àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ó dán pé ẹ fọkàn bá mi lọ lórí òwe tòní. a jẹ́ pé káàdì ìpè ṣé ẹ ní kí n dúró díẹ̀ di èmi ti fẹ́ máa palẹ̀ mọ́nù. adánilóró fi agbára kọ́ ni irọ́ o. ta ló dára wọn lóró ń bẹ̀ kò kì í ṣe ó kù díẹ̀. òwe tó jẹ mógun ni ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ díẹ̀. ẹ rí i pé nínú ìtàn tí a gbé yẹ̀wò balógun lóògùn púpọ̀, àmọ́ torí wípé èmi ògùn mi pọ̀ gan kò sẹ́ni tó lè mú mi lójú ó ṣàyà gbangba tẹ wá di wípé odò tó fojú ré náà ó padà gbé lọ. àmẹ́ni ó sá sẹ́yìn tó padà lọ tún ara mú nígbà tó ti rí wípé wọ́n pọ̀ olówó padà wá tó borí ogun. òwe Yorùbá wo àwa lè sọ wípé ìtàn ilé yòó jẹ mọ́. bí mo ṣe fẹ́ fún yín ní ìṣẹ́jú méjì péré sí i, ẹ yẹ kí n máa fi àsìkò yìí fi tó yín létí wípé lórí ètò ìṣẹ̀dálẹ̀ ní ọjọ́ ẹtì tí ń bọ̀ yìí a ní àkànṣe ètò níbi tí a ó ti máa gbàlejò gbajúgbajà ọmọdé tó mọyì àṣà. ṣé mọ̀ pé àwọn àgbàbọ̀ wọn lóòṣà tá a bá ń ṣe tá a fojú ẹ̀ ọmọdé irú òòṣà bẹ́ẹ̀ ò ní pẹ́ parun. nígbà tá a wá rí ọmọ tí
ó mọyì èdè Yorùbá tí ń pòwe oríṣiríṣi òwe yóò sì pa ní Yorùbá yóò tún pa ní Gẹ̀ẹ́sì yóò tún sọ ìlò rẹ̀. ṣé ẹ mọ̀ wípé irú ọmọ yìí ó yẹ kí a máa ṣe kóríyá fún un. nítorí náà láṣẹ Elédùmarè tó bá di ní ọjọ́ Ẹtì yẹn Friday ọ̀sẹ̀ ní dédé aago 4 ọ̀sán ẹ láǹfààní láti pàdé Àdìgún olówe. ẹ ti mọ̀ àbẹ́yìn ò gbọ́ nípa ẹ̀rí ẹ láǹfààní láti pàdé rẹ̀ lórí ìkànnì yìí yóò wà ń bì táwọn máa fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ tẹ́yìn náà ó sì gbọ́ àwọn òwe àwọn ìjìnlẹ̀ òwe Yorùbá eléyìí tí ọmọ yìí máa ń pa. ṣé ẹ mọ̀ wípé béèrè òwe ni mo béèrè lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà báyìí láti bí ìṣẹ́jú 10 tí ìrẹ́ni fún mi lésì. nígbà àgbàlagbà wá wà ń bì tá à ń béèrè òwe láàrin ìṣẹ́jú 10 tá àti ìfèsì tá a wá rí ọmọ kékeré tí wọ́n ń pa òwe ọ̀hún bí ẹni ń sọ̀rọ̀. ṣé ẹ mọ̀ wípé ó yẹ ká mú irú ọmọ bẹ́ẹ̀ ó yẹ ká kan sáárá sí i. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń ṣe kóríyá fún ọmọ ọ̀hún. ní kò pẹ́ èyí níjẹta òde yìí ọmọ yìí tún gba àwọn ẹ̀bùn kan. irú ẹ̀bùn wo ló gbà èmi kọ́ ni màá sọ fún yín ẹ̀yin ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ lẹ́nu òun àti bàbá rẹ̀ nígbà tí wọ́n bá pàdé ẹ bá láǹfààní láti fojú rinjú pẹ̀lú wọn lórí ìkànnì yìí tó bá di ní ọjọ́ Ẹtì ní dédé aago 4. yàtọ̀ sí eléyìí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń lọ nípa wípé wọ́n lu àwòrán ọmọ yìí fún ètò tọ́mọ ò mọwọ́ mẹsẹ̀ nípa rẹ̀. níbo kí làwọn ìgbésẹ̀ tí wọ́n ti gbé níbo ni wọ́n bá dé gbogbo àwọn nǹkan tẹ́ láǹfààní láti mọ̀ rèé. nígbẹ̀yìn ìgbẹ́yìn alàgbà Emmanuel Olúwọlé ẹ wò ẹgbà sàdánkátà ẹgbà o mọ̀jà mọ̀sálà máa kíkanjú lógún bí tí ìbá ṣe wípé ọjọ́ ti lọ kò yẹ kí n fún yín tán ìlàjì ló yẹ kí n fún yín torí òwe tẹ́ ẹ pa òun ò pé bí Yorùbá ṣe é pa ni wípé mọ̀jà mọ̀sálà máa kíkanjú lójú ogun akin tó mọ̀jà tí ò mọ̀ sá irú wọn ní gbógun lọ. Balógun mọ̀jà àmọ́ kò mọ̀ sá ló jẹ́ ògbógun lọ. àmọ́ fọgbọ́n jagun mọ̀jà ó sì mọ̀ sá ló jẹ́ kó gbọ́gbọ́ pé èèyàn ń sá sẹ́yìn láti túnra mú kó lè wá tún ogun ju ojú ni. bí ẹ bá ronú sí ìtàn tí a gbé yẹ̀wò yìí ó bá ń tí lọ láwùjọ wa mu ẹ̀yin kàn nílò láti fòye gbé ni. ibi tá a ti máa ṣẹnu ní déédéé síbí lórí ètò wa ètò yìí ìtàn dòwe fún tòní rèé. èmi á máa lẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò. èmi ní màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì kí n tó máa lọ. alàgbà Emmanuel Olúwọlé ẹ fi òǹkà ìpè yín ṣọwọ́ o. òǹkà ìpè tẹ́ ẹ fẹ́ kí á fi káàdì ẹ ti jẹ́ káàdì ìpè $1,000. òǹkà ìpè tẹ́ ẹ fẹ́ ká fi sí ẹjọ́ ẹ fi ṣọwọ́ torí ìyá wa Ọlá sọ pé tí wọ́n jẹ ti ọ̀sẹ̀ tó kọjá wọn ò fi òǹkà ìpè wọn ṣọwọ́ sí wa ó ní ò jẹ́ ká tí ì fi ẹ̀bùn wọn ṣọwọ́ o. gbogbo bá a ṣe é là ń fi sọ́kàn tó sì ní àkọọ́lẹ̀. alàgbà Emmanuel Olúwọlé ẹ̀yin lẹ láǹfààní láti jẹ káàdì ìpè $1,000 fún ti àṣálẹ́ yìí. káàdì ọ̀hún sì wá láti ọ̀dọ̀ alàgbà Òjó Adékúnlé Olúwatómiṣe. nítorí náà ní kété tẹ́ ẹ bá ti gba káàdì ọ̀hún ẹ nawọ́ ìkíni síbi tí ẹ̀bùn ti wá. ẹ jẹ́ ká jẹ́ kẹ́ni tí ó fún wa lẹ́bùn ó mọ̀ wípé àmọ̀yì wọn. bẹ́ẹ̀ láti tún wọ ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì náà pé kẹ́ ẹ fi ti yín gbé tiwa lárugẹ. ẹ̀yin náà tún lè fún wa ní ẹ̀bùn ó lè ṣe káàdì náà ni ó sì lè ṣe ẹ̀bùn míì láti máa ṣe kóríyá fún àwọn èèyàn láti lè kópa nínú àwọn ọ̀kan òjọ̀kan ètò tá à ń ṣe nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. ǹjẹ́ agbe mi ṣe tó tún wá padà abẹ́lé ìdáwó báyàlùkò mi tún ti gbàyẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ó ń padà abẹ́lé rèé kò sùn lẹ́kẹ́lẹ́kẹ́ mi tún ti ṣe tán padà abẹ́lé rèé kẹfún tuntun. èmi amọ́lẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò.
èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ lórí ètò Ìtàndòwe. Màá sì tún bá yín pàdé lọ́jọ́ Ẹtì ní dédé aago 4 níbi tí a ó ti máa gbàlejò ọmọ Yorùbá pàtàkì èyún Àdìgún Olówe. Títí wá di ìgbàdé Olúwabùkọ́lá Adélékè yín dágbére fún yín pé ire lójú owó rí o, ire ni a máa jẹ́ tiwa láṣẹ Elédùmarè.